ẹ máa pé súnà ló lè ṣe o. súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe. ó ní kí tó bá fẹ́ ṣe sọ́lá ó kí al-Qur'an ó lè máa ka hadithul qudsi lórí sọ́lá tó. bákan náà al-hadithul qudsi yìí ọ̀rọ̀ Allah lafzan wa ma'na àti gbólóhùn rẹ̀ àti túmọ̀ rẹ̀ àtọ̀dọ̀ Allah. al-hadithun nabawi anabi náà tún gbà wá látọ̀dọ̀ Allah, hadithi ta nabi àtọ̀dọ̀ Allah ló náà ti wá, ṣùgbọ́n ma'nan la lafzan nítumọ̀ yàtọ̀ sí gbólóhùn. àtọ̀dọ̀ Allah nítumọ̀ rẹ̀ ti wá, ta ló ní gbólóhùn rẹ̀? anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. èwo ló ṣe tán pàdánù nínú méjèèjì jama? èwo ni ó pàtàkì nínú méjèèjì? gbogbo ẹ̀ ló pàtàkì. àfi bá a ṣe wá rí ní ayé tá a wà nísìnyí ó bá yẹn lẹ́rù wàláhì. àwọn kan wọ́n sì wá lọ sí orí ẹ̀rọ ayélujára wọn, àwọn náà lọ sí abala kan fúnra wọn bẹ̀ láti máa ṣì àwọn èèyàn lọ́nà. ètùtù ayé àyàn lẹ́nu òun náà ní pé ó nírùngbọ̀n, ó tún wá wé láwàní sórí, ó wá ń sọ ń bẹ̀ pé ìsìnà lásán ni hadith. Allahu akbar. àwọn èèyàn wọ́n yí agara wá ní ìsìnà láyé sí pé ìsìnà lásán ni hadith. ẹ dákun, báwo ló ṣe lè jẹ́ mùsùlùmí láì gba hadith pọ̀? kò lè ṣeéṣe, kò lè ṣeéṣe. kí ló bá dámà látara alukurani lásán? ẹgbẹ́ alukurani náà ló ní kó tẹ̀lé tànàbì, gbogbo tànàbì bá mú wá kó tẹ̀lé ọ̀dá nǹkan mà. ọ̀kan náà tó lọ gbé sórí social media yìí pé àwọn àdìsí ìsìnà ní àdìsí, òun fẹ́ ṣèdánilẹ́kọ̀ọ́ pé ìsìnà ní àdìsí. Allahu akbar. ó ga torí pé àdìsí túnà àṣírí yín débi pé kò sí nǹkan tó ṣẹ́kù má, àfi dára ti sọ̀rọ̀ kọ́ bá kọ́ wọ́n náà àdìsí báyìí. ẹ bá sọ̀rọ̀ kọ́ bá àdìsí kan ti tapò yìí pé àdìsí tí wọ́n wà máa bá tàwọn jẹ́ báyìí. ọba tí ń jẹ́ nígbà tó pé èèyàn burúkú nìyí ni èèyàn rádaràda tí ò sí lórí ẹ̀sìn. ìdí inú tó fi wò pé àdìsí ń bá ti ń jẹ́ wallahi àdìsí máa tún tẹ̀yà sí. nítorí wàá sọ pé wà á ń tó tẹ óòhò tẹ̀bá tẹ̀lé tà Nabi sallallahu alaihi wasallam ẹ̀ mánà. ṣe tẹ̀lé tà Nabi wa ní bá tẹ̀yà jẹ́? Olúwa ni man yuti ar-rasula faqad ata'a Allah. ẹni tó wá tẹ̀lé tà Nabi ti tẹ̀lé ti Allah. kí ló wá dé? ẹ̀yin wá pèrè ayé ní Qur'aniyyun, àwọn alálùkùránì lásán sọ. kò sí táwọn fẹ́ fàdí ti ṣe. ẹ sọ fún wọn pé wọ́n ṣe mùsùlùmí. kọ́ ọ máa gbọ́ gbogbo bí tọrọ ìbàdí láyé kọ́ ọ máa yé ní ẹ̀ ń ṣe mùsùlùmí. ẹ ń bá ní alukùránì nìkan mo fẹ́ tẹ̀lé, kò sí tí mo fẹ́ fi súnà ṣe, kò sí tí mo fẹ́ fàdí tà Nábì ṣe, káfìrì. òfin ṣẹ̀ríà mi. Olúwa ni wa ma atakumu ar-rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu. gbogbo tí Ànábì bá mú wá fún yín gbà á, gbogbo tó bá kọ̀ fún yín ẹ jìnnà sí. Ànábì sallallahu alaihi wasallam ni ẹ má jẹ́ rí yín kẹ́nìkan tó jẹun yóò tó rí rápàtà kó a jókòó lórí àga abìrọ̀gbọ̀kú kọ́ máa sọ fún yín pé ntẹ́ bá ti rí inú Al-Qur'ani ní kẹ́ tẹ̀lé o, ntẹ́ bá ti rí inú rẹ̀ má tẹ̀lé o. Ànábì ẹ gbọ́dọ̀ dánwò. alá ẹ̀tẹ̀ tí ẹ gbọ́ o, inni utitul Qur'ana wa mithlahu ma'a. Olúwa fún mi lálùkùrán, ó sì tún fi rú Al-Qur'ani pẹ̀lú rẹ̀ fún mi. ẹ dákun ẹ̀wọ́ ni rú Al-Qur'an? sunna Nabi sallallahu alayhi wa sallam. tẹ́lẹ̀ bá yé wa, àwọn ẹni tí ń ṣì ní lọ́nà ti pọ̀jù láyé nìsín. ẹ ṣọ́ra kí sì gbogbo tó ń rí lórí ẹ̀rọ ayélujára wọn ló wúlò. ìṣìnilọ́nà pọ̀ ń bẹ. àwọn sì ń wò pé ọ̀nà tó yájú láti wá bọ́ nílé rẹ̀ nù. ẹ jẹ́ káwọn gbé májèlé sórí ẹ̀, káwọn paláró pẹ̀lú oyin. ńgbà ọba lóyin tán orí kíla hàn rẹ̀ ó tún dé, yóò dára májèlé
àìjẹ májèlé rẹ́rìn ọba ara rẹ̀ ń kéré máa ń jẹ́ ni. ń bọ́ lọ́wọ́ ní Al-Qur'an tó rákà mẹ́ta Maghrib báyìí báyìí lẹ́sìn kí ó nú àwọn sọ̀láàtì ń bọ́ lọ́wọ́ nǹkan ní sí náà nǹkan ní sí náà. ń bọ́ lọ́wọ́ wà nínú Al-Qur'an pé irùngbọ̀n rẹ tó ọdá sí tó fi gbéra rẹ sórí social media tó sọ pé ìsìnà làdí ń bọ́ lọ́wọ́ wà nínú Al-Qur'an pé dárúgbà sí. ọmọ ọ̀gá o káwọn èèyàn máa sìyàn lọ́nà nígbà táwọn ti ṣìnà ta lẹni náà tọ́jọ́ ga yín tọ́rọ̀ rọ́kúrọ̀ sí i lórí ọ̀dájú pé kìí ṣètò sí yìí ilẹ̀ ti gba àkídà kákìdà Pakistan ló ti wá tẹ̀rọ àwọn Qur'aniyun Pakistan náà wọ́n ti gbé wa ọ̀pọ̀lọpọ̀ ṣìnà àti Pakistan ló ti wá Pakistan India Ahmadiyya mbọ́ ló ti wá Pakistan India Tabligh mbọ̀lá dáadáa náà ti wá Pakistan India Qur'aniyya mbọ̀lá náà ti wá Pakistan India Baha'iyya mbọ̀lá ti wá Pakistan India ọ̀pọ̀lọ́ bẹ́ẹ̀ já tirẹ̀ rẹ̀. èèyàn dúdú ń gbà mí àwọn ẹlòmíín nù wọn kì í ṣe gbogbo wọn o mí ní sọ pọpọlọ wọn dúdú o wọn máa ma pọpọlọ wọn lè dúdúdú tọrọpọlọ òdúdú bólú wa ṣe dà àwọn ni wọn wé èdè wọn wá lọ ó dé lùbọ wọn á fi pa ọpọlọ wọn ìsìnà yẹn ráyè wọlé sí wọn láàárọ̀ tí a máa bá ṣe mú wọn tí wọn fi pa ọpọlọ wọn léèdú nígbà tí ẹnìkan bá ti wá láti Pakistan àwọn wà kọ́kọ́ wu awọ wọn sí tiẹ̀ àwọn òyìnbó dá lóyìnbó tó wáá pé òyìnbó àti dúdú ni nínú àgbọ́yé àwọn òyìnbó gbogbo èèyàn ní dúdú afẹnitójú rẹ̀ bá dójú mùsùn àwọn olójú mùsùn àwọn nìkan lòyìnbó ọwọ́ pàwọ̀ rẹ̀ kò dúdú lọ́sọ̀ òyìnbó báwò èèyàn dúdú ni ọ lọ́dọ̀ òyìnbó nínú terminology wọn ni àwọn tó bá ti wá sí ọ̀dọ̀ tàwọn Áfíríkà ń bí tó bá ti rí pé àwọn tiẹ̀ kò rí bí tó pé ṣé nǹkan yìí lè jẹ́ sínà káwọn ilé yóò sì fòdìdí Pakistan lẹ́ẹ̀kan wá bá wa àwọn ilé ìlọmọlẹ́yìn Ànábì mẹ́sẹ̀ rí wọn mú nù bí Ahmadiyya ṣe kó wọn rógàn bí Tabligh náà ṣe kó wọn dà sínú wọ́n ti pè nù àjàgbé tírélà bẹ́ẹ̀ náà ni àwọn tá a tún wí Qur'aniyya náà àwọn náà rí wọn kó ẹ dákun bó wọn ṣe sọ láti wọn náà rí sẹ́rù kún bẹ́ẹ̀ kí ni wọ́n máa wí mẹ́ tí forí kan lẹ́ bẹ́ẹ̀ kí wọ́n tashahhud kí lẹ́ máa kà yá Qur'aniyun tashahhud tí ń bọ̀ lórí ha àwọn kan ní ó tún jẹ́ ìyàwó àwọn eléyìn olùwádàkùn má sì wá lọ́nà àwọn kan ní ó tún jọ mọ àwọn eléyìn nínú ànú ńlá ànú tó kí torí ọmọ ó tún máa pé àwọn bàbá òun mọ̀nà ẹ bá fọmọ lọ́kọ ẹ máa wo ta lẹ fẹ́ fọmọ fún ẹ wo ta lẹ fẹ́ fọmọ fún tó fi lọ fọmọ fún tẹkìfìrí tí ó pe bàbá rẹ̀ nǹkan tí wọ́n mọ̀ sọ fún yà bàbá rẹ̀ nǹkan kèfèrí ó sì fọmọ lọ́dọ̀ kèfèrí wọ́n fẹ́ sọ ọmọdé mùsùlùmí ni gbogbo àwọn ìsìnà ti pọ̀ jù gbogbo àwọn ìsìnà ó ti pọ̀ jù àwọn kan ẹ̀ríkẹ́ ńgbà wọn ti bẹ̀rẹ̀ wọ́n ń bú gbogbo àtìrà hadith wọ́n ń bú gbogbo tírà hadith Sahih Bukhari kíni kí lọ jámá Bukhari náà lẹ́nu Bukhari kíni sànàbí wà ní kí sànàbí àmọ́ tó bá ti bẹnu àtẹ́lu Bukhari tí Abu Dawuda ní ọwọ́ abábàrà naam tó bá bẹnu àtẹ́lu Bukhari tí at-Tirmidhi lákàkùn nítorí pé Bukhari tẹ́rí yẹn òun là fà fún Imam Muslim wọ́n ní lawla al-Bukhari lama dhahaba Muslimun wala jaa tí o bá ṣe ti Bukhari ẹ bá ti pọ́pẹ́ nìkan jẹ́ Muslim láyé yìí Bukhari tẹ́rí yẹn òun là fà fún al-Imam Tirmidhi tíra àti Bukhari ó ní asahhu kutub al-ahadith tíra àdìsí tó gúnrégé jù èyí tó gúnrégé jù agbélulẹ̀ ó di tó ṣubú dànù táwọn èdè fẹ́rẹ́ sí ní oníṣòwò
wọ́n rò pé ẹ̀rí sáyẹ́nsì tó wà ń bẹ̀ ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ pẹ̀lú eléyẹn tábà ti yanjú ẹ̀ ńgbà tẹ́ wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ tẹ́ ń bú Bukhari tẹ́ ń sọ àìdáńpá Bukhari tẹ́ ń pé àdìsí kíni pé àdìsí tó mú wa tẹ́ ń tún tukutu ńgbà tẹ́ gbọ́ lárúbáwá tó sọ ń bẹ̀ yìí. ẹ̀rí kan tó wá sí lẹ́kùn burúkú báyìí ẹ̀kùn burúkú òbí kọ̀ọ̀kan sọ pé àwọn lè máa jájá àdìsí wo lẹ fẹ́ mú wa àdìsí kíni kí wọ́n fẹ́ fi ṣe sẹ́mọ̀ pé foundation ti wà ńlẹ̀ wọ́n máa kọ́lé lọ lórí ẹ̀ ní ìwọ tó o bá ronú pa foundation ilé tí wọ́n kọ́ sórí rẹ̀ wọ́n máa yọ ọ́ lẹ́nu èyí tó tún bọ̀ tó ju eléyìí lọ nítorí pé ńgbà yẹn bá ti wó ẹ̀sìn ẹ̀rí pé sọkúsọ ńkọ́ ìpele lórí ìpele lórí ìpele lórí ìpele ni wọ́n máa wáyé gbogbo ẹ̀ ló kọ́ pé a fẹ́ gbà yìí afẹ́kọ́ dá wa mà àwọn ọmọ sọ Allahu Akbar ìtumọ̀ rẹ̀ ká sólódò bíi jẹ́ tó sẹ́kù láyé rẹ̀ má fàyè gba sọkúsọ torí pé ìbẹ̀rẹ̀ sọkúsọ la lè mà níbo ló lè parí sí Allahu nìkan ló lè mà àwọn ọmọ ẹ̀sìn odidi ẹ̀sìn tá a fẹ́ ṣe tá a fẹ́ fi là làwọn wa máa fi ṣẹ̀fẹ̀ láàmú bàjẹ́ ló kọ wípé ọ̀fẹ́ dà fàáfà wò olódo ní àwọn bá kọ́ ń parẹ̀ ó sì lè máa ń parẹ̀ ńbolo ti kéwù náà ńbolo ti kéwù náà àbí torí pé ọ̀kan ka lárúbáwá ọkọ̀ ní tí ò yí ọ bí ìbéèrè kan tá ń ṣe nù wọ́n ní àwọn gbọ́pẹ́ nìkan sọ pé ìgbà tí àwọn sàhábà jẹ ìkókò níwájú ànábì sallallahu alaihi wasallam tánàbí ọkọ̀ fún wa ẹ̀rí inú lórí báwọn lè jájá ànitọ́ ọba rí mú wa nínú ìsìláàmù pé sọ àbẹ́jẹ̀ kókò ànábì sì ń wò ọgbẹ́mù mo rò pé yé wa wàhálà pọ̀ ní Nàìjíríà nítorí pé báwọn yẹn ṣe ń ka kí ó àti gbọ́kúgbọ́ tó ń gbọ́yé làwọn rò pé àwọn fẹ́ fi já àfà bó sábà ti jẹ kókò wọ́n sì takò ànábì lẹ́yìn ikú ànábì mùsùlùmí gidi ó takò ànábì ṣé lójú ayé ànábì làwọn mùsùlùmí gidi àkọ́kọ́ yóò tún àtakò ànábì nítorí wà nù ṣẹ̀ríyà ẹ bá ní gbọ́ kẹ́yìn náà bá gbé sórí àtẹ̀wọ̀n onípa ànábì sallallahu alaihi wasallam ní kò burú kẹjẹ àbọ̀bẹ̀rù bọ́ọ̀dù bá àyìn àbọ̀bẹ̀rù òun lédè Yorùbá ìtumọ̀ rẹ̀ ní àmọ̀tẹ́kùn kìí ṣe kòkò ìkòkò lédè Lárúbáwá wọ́n ń pè ní az-zi'b sẹ́rí tukutu ọ̀tọ̀ ní tó ń sọ ọ̀tọ̀ ní tí wọ́n ń tú torí pé wọ́n fẹ́ ṣe ajá tí wọ́n ń jẹ lẹ́tọ̀ fáwọn èèyàn yòókù ọ̀wá ń fi ajá wé kòkò pé tí kòkò bá tọ́ ajá náà tọ́ nítorí pé ìkòkò ajá ni àti àlékún tó bá gbọ́ wípé àmọ̀tẹ́kùn ànábì nìkan jẹ́ ṣé gbogbo àmọ̀tẹ́kùn ni rárá àwọn olùmọ́ni oríṣi méjì la àmọ̀tẹ́kùn ó yẹ kí wọ́n kẹ́kọ̀ọ́ kó tó máa sọ̀rọ̀ kàn máa ṣì àwọn èèyàn lọ́nà lásán yóò tún máa sọ ọ́ ẹni tó bá tó kọjá dé nínú àwọn olódò ẹgbẹ́ akramakumullah nísìn Ànábì sallallahu alaihi wasallam gbà tó ní wọ́n lè jẹ àmọ̀tẹ́kùn wọ́n á ní oríṣi méjì la àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn kan wà tó ẹgbẹ́ ẹran ló máa ń jẹ ọ̀tọ̀ àmọ̀tẹ́kùn kan wà tó máa ń jẹ koríko ọlọ́mọ awaka títí tó fìrí iṣẹ́ ńlá ni àbí èsì iṣẹ́ ńlá èso orin kí ó tẹ̀ nǹkan nìkan ní iṣẹ́ ńlá o iṣẹ́ ńlá ni kò wá àmọ̀tẹ́kùn tí ń jẹ koríko ẹgbẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ńdà àdìsí pàtàkì àbí ọ̀pàtàkì tẹ́lá ti lẹ́yìn nípa àdìsí ṣe nǹkan kan ṣẹ́ṣẹ́kù mùsùlùmí èèyàn ní ṣẹ́kù mùsùlùmí o lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́. ẹ máa pé súnà ló lè ṣe o. Súnà ló lè ṣe. ẹ máa pé súnà.